ayẹyẹ ọdún àwọn obìnrin tí wọ́n pè ní ọdún wímàsà tí ń ṣe ọdún ẹ̀tọ́ àwọn obìnrin láwùjọ èyí tí ìjọba orílẹ̀-èdè yìí là kalẹ̀ tí wọ́n sì ń sàmì sí ní gbogbo orílẹ̀-èdè Benin jákèjádò gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ obìnrin láyé tá à ń pè ní AFLOL tún ṣe àgbékalẹ̀ lákòótún fún tọdún yìí ó tún wáyé o lẹ́yìn tí wọ́n gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ pẹ̀lú onírúurú àwọn nǹkan tí wọ́n kọ́ àwọn obìnrin láti mọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ń ṣe zòrò bí a sì ṣe ń ṣe àwọn ìpara ọlọ́kọ̀ ọ̀jọ̀kan àtàwọn ohun mìíràn tí a lè múlò láwùjọ tó jẹ́ pé yóò máa jẹ́ kí àgọ́ ara wa kó túbọ̀ mọ́ tónítóní bó ti tọ́ àti bí ó ti yẹ àtàwọn ṣe tá ń lò láti ṣe ìmọ́tótó ara ẹni. lásìkò tí ayé náà tí ó ń búrẹ́kẹ́ ní gbàgede iléeṣẹ́ alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ láti rí onírúurú àwọn ènìyàn tí ó kópa gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tó ń darí ilé ibi tí wọ́n ti sọ̀rọ̀ ìdílé arákùnrin Yves Kanṣekan tí ń ṣe CPS ti ìlú Ìpòbẹ́ Madam Flora tó jẹ́ alága ẹgbẹ́ àwọn obìnrin alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ lóyè Clement Kùsàdé Adéyẹmí ọmọlẹ́gbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Benin arábìnrin Amel Akpasonu tí wọ́n jẹ́ màmá àti bàbá ọjọ́ náà. ṣíbá ni ilé ìpàdé alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ kún fún àwọn èrò obìnrin ọlọ́kan-ò-jọ̀kan tí wọ́n ti àwọn ibi gbogbo láwọn agbègbè kọ̀ọ̀kan nílùú Ìpòbẹ́ jáde láti wá kópa níbi ọdún náà. lásìkò tí ó ń gba ọ̀rọ̀ sọ arábìnrin Madam Flora ṣe àlàyé nípa àwọn ẹ̀tọ́ eléyìí tí ó jẹ́ pé ìjọba tó wà lórí àga ìṣàkóso yìí kò kùnà láti máa fún àwọn obìnrin gẹ́gẹ́ bó ti tọ́ àti bí ó ti yẹ. ó wá rọ àwọn obìnrin ọ̀hún láti túbọ̀ jígìrì sí àwọn ìgbésẹ̀ ọlọ́kan-ò-jọ̀kan eléyìí tí à ń gbé láwùjọ ká túbọ̀ lè tẹ̀síwájú bó ti tọ́ àti bí ó ti yẹ. nínú àlàyé ọ̀rọ̀ tí olóyè Yves Kanṣekan tí í ṣe CPS ti ìlú Ìpòbẹ́ tí ó gba ọ̀rọ̀ sọ ńbẹ̀ ó sọ di mímọ̀ pé ọdún àwọn obìnrin kì í ṣe ọdún tó yẹ pé a lè jó ká máa jẹun ká máa mu nìkan ó ní ká gbìyànjú láti mú àwọn ohun tó yẹ kí a mọ̀ nípa àkòrí ọdún yìí kí a mú lò ká sì tún tẹ̀síwájú nípa ohun tí ó yẹ láti ṣe ní ọlọ́kan-ò-jọ̀kan. gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí ó sọ di mímọ̀ bàbá ọjọ́ náà ti ṣe alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ olóyè Adéyẹmí Clement Kùsàdé àwọn náà kò ṣàì sọ di mímọ̀ nípa agbólóhùn tiwọn náà ẹgbẹ́láyè tí alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ ṣe fáwọn obìnrin tí ó wá ṣe ọdún wímàsà ní àkàtà wọn. iṣẹ́ náà yẹ gbé sọ fún yeye akọ̀fẹ́ ṣe láwà tẹ́kọ̀ àfẹ́ gbé sọ fún ẹ̀yìn ìyá wọn bàbá sì sọ ìyá wọn ó núnà púpọ̀ yà ṣe sọ kálukú wa ló ti lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ yìí kájìlá kíínì fún ìyàwó Maria mímọ́ donc àlí kẹgbẹ́ wa sọ̀rọ̀ fún Maria kẹsì ọ̀ ṣe tán nì sí ìlú ònìyàn dúdú lọ́wọ́ wọn yẹ kẹgbẹ́ wa ní sọ fún ìyàwó wọn kọ́ máa ṣọ́ ni lé alẹ́ àti òru fún ká má fọwọ́ gún ká má fẹsẹ̀ gùn fún ká rù ká sọ̀ jẹ́ ẹ ṣeun gan ẹ kú ọ̀rọ̀ ẹ̀ra yín. nínú àlàyé ọ̀rọ̀ tí màmá ọjọ́ náà ti sọ di mímọ̀ màmá wa Honorable Akpasonu Armel tí ń ṣe aya òjò àwọn náà pẹ̀lú dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lórí bí ayé ọdún ọ̀hún bí ó ti wáyé àti bí ìdùnnú wọn ṣe tó gbọ̀nàgbọ̀nà ni ẹgbẹ́láyè tí wọ́n sọ di mímọ̀. agbára yín ni òótọ́ ni agbára Ọlọ́run ni Ọlọ́run kì í sọ̀kalẹ̀ èrè ẹ̀yàn ni mo ń gbà mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan-an ọdún yìí kò ní ṣe àṣemọ a ṣe púpọ̀ láyé. ẹ̀bùn fífún ni ọlọ́kan-ò-jọ̀kan náà ni wọ́n fi tún pẹ̀lú ẹ̀ níbi tí àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ obìnrin láyé tí a pè ní AFLOL ti láǹfààní láti fi ẹ̀bùn ọlọ́kan-ò-jọ̀kan ẹ̀bùn ìwúrí àti ìdánilé ọlá fíkan alága ìjọba ìbílẹ̀ ìlú Ìpòbẹ́ olóyè Clement Kùsàdé Adéyẹmí pẹ̀lú honorable ọmọlẹ́gbìmọ̀ aṣòfin arábìnrin Amel Akpasonu gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà láti jẹ́ ìyá àti bàbá ọjọ́ náà. lẹ́yìn ètò tí wọ́n ṣe tán yìí ijó àti ìlú ọlọ́kan-ò-jọ̀kan látẹnu arábìnrin ìdólékè Hélène tí gbogbo èèyàn mọ̀ sí ìyá àkùkọ pẹ̀lú Success Adékànbí wọ́n fi orin ọlọ́kan-ò-jọ̀kan dá wọn lára yá níbẹ̀. ètò ìgbà ìwé ẹ̀rí tó wá pẹ̀lú ẹ̀ níbi tí ogunlọ́gọ̀ àwọn èèyàn tó wà ní ìkàlẹ̀ ti fojú rí àwọn tí wọ́n kópa nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ náà tí wọ́n sì gba ìwé ẹ̀rí wọn. níparí ohun gbogbo àtúpadà súnmọ́ arábìnrin Amel Akpasonu wọ́n sì ṣe àlàyé ọ̀rọ̀ fún wa ẹgbẹ́láyè tí wọ́n ṣe lẹ́nu ọ̀pá gbohùngbohùn Abudu Ọ̀làníjà. àwa obìnrin a gbọ́dọ̀ jókòó ká jíròrò sérí ìgbésí ayé wa ká mọ ọ̀nà tá a fẹ́ gbé gbà ká lè ní ìlọsíwájú kó lè fún ìlọsíwájú fún ìlú ó di dandan ká pawọ́ pọ̀ ká lè fún ìlọsíwájú wa a nílò obìnrin ní ipò púpọ̀ fún ìlọsíwájú ìlú wa. Kásùmù ṣọlá tó ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV Abudu Ọ̀làníjà ló ṣe àkójọpọ̀ ìròyìn náà tá a sì mú wá sí ojú ìwòran fún yín. Ọ̀sọ́lọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.